Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. Wọ́n lè ní tí Ọlọ́run dá, ẹni lọ́lọ́run dá, ó máa jọ, a máa yọ̀ nínú ẹ̀. Wọ́n ní ẹni tó bá ń sunkún, ẹ jẹ́ ká bá sunkún. Wọ́n jẹ́ olólùfẹ́. Ẹni tó bá dẹ̀ tó ń ṣe ayẹyẹ, ẹ jẹ́ ká bá ṣe ayẹyẹ. Ẹni tó dẹ̀ wà ní ibi tí ò yẹ kí ó wà, tí a dẹ̀ rí kó kú díẹ̀ káàtó fún, ẹ jẹ́ ká máa fi àdúrà ràn lọ́wọ́. Ọmọ tí olóògbé Adétúnjí Ògúnwùsì, Prince Adétúnjí Ògúnwùsì, ọmọ tó fi sílẹ̀, kí Ọlọ́run kó bá wa wò wọ́n, kó bá wa ṣẹ́gun fún wọn, kó gun àkúfà kó má wọnú ilé wọn yẹn mọ́ o, lórúkọ Baba ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni, tí èèyàn bá ti ẹ̀ jorí ahun tó débẹ̀ lénìí, Olúwa á sunkún, Olúwa ẹkún á gbọ̀n nídìí kan àbí ìdí kejì. Tẹ bá ti ẹ̀ rí ọmọ kékeré tó ń ka bóyá Bíbélì ló ka, ó ṣáà ka nǹkan bó ṣe kéré tó, ó dẹ̀ mọ ìwé kà. Wọ́n dẹ̀ ti tọ́ ọmọ yẹn dáadáa. Bó ṣe nǹkan tágbàlagbà ò lè ṣe, ọmọ kékeré ó ti wòye ó bẹ̀rẹ̀ sí ní ṣe. Ìyẹn gan, ó kún fún àánú lọ́pọ̀lọpọ̀. Ó kún fún àánú lọ́pọ̀lọpọ̀. Àánú á ṣe èèyàn. Wọ́n ròyìn pé àwọn tó wá síbẹ̀ yẹn, omi dé sí wọn lójú. Kí Ọlọ́run kó ṣàánú fún wa, kó ṣàánú wa, kó rí wa má gbàbọ̀dè. Kí Ọlọ́run kó ṣàánú, kó má jẹ́ kí a bọ́ ọjọ́ lọ́jọ́ lọ. It's a pity. Ibẹ̀ léni wọ́n fún níbi fitting burial tó jẹ́ pé ó yẹ bàbá yẹn, ó yẹ Prince Adétúnjí, ó yẹ. Àwọn tó pa á, tó bá pé èèyàn ló pa á, tó bá pé èèyàn ló dẹ̀ wà nídìí ẹ̀, tó bá pé èèyàn ló ṣe é, tó tètè rán lọ sí ọ̀dọ̀, torí Ọlọ́run wa dáradára lọ́lọ́run ṣe. Kì í ṣe ìlérí Ọlọ́run pé ká máa kú ní kògbókògbó kékeré. Torí mo mọ̀ pé Prince Adétúnjí yẹn, ó ní nǹkan láti ṣe ní ayé yìí. Tó bá dẹ̀ jẹ́ pé ọwọ́ èèyàn ló dẹ̀ jẹ́ tètè rán lọ sí early grave, ó kù òun, ó kù Ọlọ́run. Ẹ tójú ti Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀. Despite pé kò sí láyé, ojú tí èṣù àtàwọn ọmọ ogun ẹ̀, torí wọ́n fún un níbi fitting burial dáadáa. Kábíyèsí, adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀. Gbogbo àwọn tó jọlá yín, tó tún yìí ń jọlá yín, gbogbo àwọn tó mọ ìrírí iṣẹ́ tẹ ṣe fún wọn, gbogbo wọn pátápátá, wọ́n máa súre fún yín, orí wọn yóò máa súre fún yín. Yàtọ̀ sí àwọn afibisólóore, àwọn tó jẹ́ pé wọ́n mọ nǹkan tó ń ṣe, àfi kán máa ṣe bí. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á pín kábíyèsí lérè, adé á pẹ́ lórí o. Bẹ́ẹ̀ ni, gbó ẹ tọ́, rí ikú kan jábọ́ sínú yìí, ipá àjẹ́, ipá ẹlẹ́bọ lóògùn lè mú yín o. Gbogbo pílánì tí Ọlọ́run pílánì fún yín ní orí oyè, gbogbo ìgbésí ayé yín, Jésù á bá yín gbé ní àgbéyege. Kábíyèsí àti Naomi, torí ẹ̀yin ni Ọlọ́run gbé ìjọba ọba yẹn fún ní ààfin yẹn ní Ilé Ifẹ̀. Àgàgà first monarch ní ilẹ̀ Yorùbá land. Adé á túbọ̀ pẹ́ lọ́wọ́ lórí yín o. Àṣẹ á túbọ̀ pẹ́ lẹ́nu. Ìrùkẹ̀rẹ̀ á pé gbà, á ṣe wìnrìnwìnrìn lọ́wọ́ yín lágbára Kristi. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan. Bẹ́ẹ̀ ṣe attend sí prógrámù àwọn Ògúnwùsì family. Ẹ ṣé gan, gbogbo àwọn well wishers. We are very grateful.
Àtàwa tá wà lókèèrè tá ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní íńtánẹ́ẹ̀tì, ààbò Ọlọ́run á dájú lórí wa. Gbogbo ẹ̀yin tẹ́ lọ fi inú dídùn, tẹ́ lọ bá wọn ṣe, tẹ́ lọ bá wọn kẹ́dùn, tẹ́ lọ bá wọn ṣe àjọyọ̀, tẹ́ fún Prince Adetunji ní last respect. Kò ní jẹ́ àkúfà, kò ní jẹ́ àkúfà, ikú yẹn ò ní jẹ́ àkúfà lágbára ẹ̀jẹ̀ Jésù. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, oore-ọ̀fẹ́ àjẹǹjẹtán Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo yín pátápátá tẹ́ lọ síbẹ̀ yẹn, ààbò Ọlọ́run ti ṣẹ lórí gbogbo wa. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé gan. Ẹ ṣé gan. God will bless you all. God will bless you. Àwọn kan lọ fún ti ìdùnnú, àwọn kan lọ láti ṣẹlẹ́yà, àwọn kan lọ láti sọ pé ká ti ẹ̀ lọ wò nǹkan tó fẹ́ ṣe, ó tàn bókù. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn ẹ̀yin apanilẹ́kúnjayé, ọ̀rọ̀ yín dọ̀wọ́ Ọlọ́run. Mo rí gbogbo àwọn ọ̀rẹ́ àti ẹbí àtàrà àti ojúlùmọ̀, gbogbo àwọn sẹ́ẹ̀tì Prince Adetunji. Gbogbo wọn. Orí àwọn èèyàn wú pé sẹ́ẹ̀tì àwọn ilé, wọ́n fìlẹ̀ gan. Wọ́n fìlẹ̀, kò sẹ́ni tí ò dùn. Ẹni tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ló yé o. Ọlọ́run ló mọ̀. Ààbò Ọlọ́run á dájú lórí àwọn ọmọ ẹ̀ àti ìyàwó àti gbogbo wọn àti kábíyèsí àti bàbá rọ́pò. Àgbà yín á dalẹ̀. Ẹ gbogbo ẹ̀tọ́. Ẹ fi ewu parí, ẹ fi ìrìgì jòbì. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run. Ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ bàbá. Ẹ gbó ẹ̀tọ́. Ẹ gbogbo. Ẹ ṣe 120. Pẹ̀lú ayọ̀ àti àlàáfíà, pẹ̀lú ìlera, pẹ̀lú sound mind àti egungun. Tí egungun yín máa gbó kárakára lórúkọ Baba àti Ọmọ. Ẹ̀mí mímọ́, òun ló máa bà lé yín. Yóò lọ jókòó sí nǹkan àyà yín tó máa tù yín lára, tó máa tù yín nínú. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè. Ẹ take heart. Kò sẹ́ni tí gbogbo èèyàn ló jẹ gbèsè yẹn. Ṣùgbọ́n kọ́ lọ́run jẹ́ kí gbogbo wa kí àgbo katọ́, kórí wa kó má ṣe gbàbọ̀dè nípa agbára Kristi Jésù. Ẹ ṣé gan ni. Ó yẹ ìdílé Ògúnwùsì lénìí. Gbogbo ẹ̀yin well-wisher, I try. Wọ́n dìde lógúnlógún, wọ́n dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ibẹ̀ yẹn ò gbèrò. Ẹ wo bí gbogbo wọn ṣe funfun bí áńgẹ́lì. Aṣọ white. Wọ́n ní white náà máa wọ̀. Bẹ́ẹ̀ ni, white náà ló dẹ̀ ó carry everybody. Gbogbo wọn. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Ní sẹ́rí wọ inú ewu kéwu. Ẹ ṣe wá láyọ̀ àtàlàáfíà. Ẹ bá lé láyọ̀. Ní sọ pé kí ló mú mi lọ sí prógrámù Adetunji. Òun lòún gba gbogbo ní kíní yìí fi ṣẹlẹ̀ sóun. Irú ò ní ṣẹlẹ̀ sí yín lórúkọ Jésù. Ààbò Ọlọ́run á lọ́rọ̀ ẹ̀mí wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan ni. Bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ̀yin èèyàn wa. Ààbò Ọlọ́run á dájú lórí yín o. Ikú ò ní jí wa pa. Àrùn ò ní sọ wá lọ́jọ́. Gbogbo àtọ̀. Rè ikú kọjá bọ́ sínú ìyè nípa agbára ẹ̀jẹ̀ Jésù. Kọ́kọ́ oníṣẹ́ mi yín. Gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe láyé, Ọlọ́run á jẹ́ kí ẹ lè ṣe láyé àtàlàáfíà. Àtàwa tá ń sọ, àtàyín tẹ́ ń gbọ́. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. No weapon fashioned against every one of us shall prosper. In the mighty name of Jesus. Thank you very much. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kẹ́dẹ̀ bá mi fi tó kù sí comment section. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.